ti ṣe kárí tàjé ṣe. káwa mọ̀yàn kú ká mọ̀ sáré o kígbà rẹ̀ ó tù wá kárí bá ti ṣe. ẹ bá mi kákan ní ẹ kórè adé o ẹ bá mi kákan ní ẹ kórè adé. Abimbola lọ́ba wa. Owoade Agunlóye o ẹ bá mi kákan ní ẹ kórè adé. Ládùúkẹ́ mo di ọmọ Adéfì ní Kòso. èrò 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 ẹja rà Ọ̀yọ́ Aláàfin ẹja lọlẹ̀ ẹ̀ka Aláàfin ọba tuntun Abimbola Àkànní Owoade Agunlóye bí òyìnbó ẹja lọlẹ̀ ẹ̀ka Aláàfin ọba tuntun ẹja rọ̀yọ́ Ọ̀yọ́ mọ́ láàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àtibá Ọ̀yọ́ lónìí Ọ̀yọ́ lónìí kárin ìkásánpá Ọ̀yọ́ lónìí kárin ìkówùyàn àjíṣe bí Ọ̀yọ́ làárí ìran bàbá yẹn ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan Ọ̀yọ́ mọ́ láàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àtibá èrò ẹja ṣe kábíyèsí f'Aláàfin. Orí tí ó dáde ebínú àgòròdẹ ní tiwa ọrùn tí ó lè jìgbà lẹ̀kẹ̀ inú àgòròdẹ ní tiwa èjìká tí ó lò mọ́sà àjì àsọ̀bà tí ń tanná yanran mẹ́bínú bẹ́ẹ̀ náà ni Abimbola Àkànní ẹ̀sàtọ̀húnrìn wá ojúlówó ọmọ ọba ní kúkú ṣe àwọn bàbá tó bí ọlọ́mọ ló lápèrè yìí látòrí Ọ̀rànmíyàn Àjàká Ṣàngó Àgànjú Kòrí Olúàṣọ Olúgbògi Òfìràn eégún òjò ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn ọbabìnrin Ajíbóyèdé Abípa Ọbalókun Àjàgbó Àdánranwú Kànràn Jẹ́yìn Ayíbi Òsíyàngó Òjìgí Gbárà Amúniwáyé Onísílẹ̀ Lábísí àwọn bí ojú Agbólú Ajé Mọ́jọ́gbé Abíọ́dún Adégòlò Àólẹ̀ Adébọ̀ Mọ́kù Májòtú Àmọ́dò Olúewu Abíọ́dún Àtìbà Àdùlé Adéyẹmí Alákọ̀ọ́kọ́ Láwàní Agogo ọjà Ládìgbòlù Adéníran Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì Bello Gbádégẹ̀sì Ládìgbòlù ẹlẹ́ẹ̀kejì Lámídì Ọláìwọlá Àtàndá o ikú Àtàndá o kò rẹ́ni bájà tówó gírí kọ̀rọ̀kọ̀rọ̀ àgbàrá òjò tí bá ní ìjà tí gbòde bàbá ẹni lọ́wọ́ ẹni Ọláìwọlá Àtàndá ń bí ọba wà ilẹ̀ rẹ̀ ọba Abimbola
Owoade Àkànní ọmọ Agúnlóyè bí òyìnbó Abímbọ́lá o Àkànní o ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lóko orúkọ náà fi ń pọba aládé Àkànní ọmọ Agúnlóyè o àìtọ́lá nílà ajá sọ́lá bàbá yín ló dẹrù lọ́lá ẹrú ṣetán ó ń ṣe bí ọba ọmọ Agúnlóyè o ọmọ Owoade ìyàndá ẹlẹ́wọ̀ ẹ̀tù àbòkò létí akínmọ́rin àrẹ̀mọ́dòkun ọmọ wòrúkúsù ọmọ wòrúkúsàbí mọ̀rọ̀ ní àbí bàbá jọba àbí bàbá jẹ́ bàbá ọkọ ìyá ìyàndá lé ọkọ ìyá elébóló Àkànní ọmọ sàkábí ọ̀tàdá kẹ̀rẹ̀bí iná jò rohùn ọ̀rẹ́ òní lẹ́mọ̀ sílé lẹ́mọ̀ sóde àrẹ̀mọ́dòkun tó tọ̀ yọ lọ́mọ dókè ògùn ọmọ ọlọ́yọ̀ ọmọ kọ pàǹdùkú bíi sólú àrìtì dábìtì òpósè gbọ̀rọ̀ rẹ̀ wẹ̀ kọ́ ọmọ Agúnlóyè bí òyìnbó pàṣẹṣẹ sáfìlàfìlà ọmọ kọ̀rọ̀ bìtì kọ̀rọ̀ bìtì kọ̀rọ̀ bìtì òpó kọ̀rọ̀ bìtì kọ̀rọ̀ bìtì bó bá ṣe bí tọjọ́ òun ọmọ agbólẹ́jọ́ Àkànní ọmọ Àgànjú sọlá abìnrin kó tóbi ní ọmọ olú àṣọ àdàgbà sọ̀rọ̀ ọmọ òfìràn onílé ègbére ilé ọmọ abípa márò másojo ọmọ àjàgbó olóde bíi iná ọmọ agbólú ajé o ọmọ agbólú ajé ẹlẹgbàáta ọmọ Abíọ́dún àfàgbàsọ̀rọ̀ ọmọ Àtìbà àtọ́ba tẹ́lẹ̀ lóde lọ́rin ọmọ Láwàní agogo ọjà ọmọ Ṣànbọ́lá ọ̀fọ́mọ lórí fọ̀dàkùn ọmọ bẹ́ẹ̀ bá bá wọn lọ́nà ẹlù wọn àfàìbá wọn lọ́nà ẹ má fẹ́fẹ́ inú ilé wọn sọ́ta kábíyèsí o Àkànní ọmọ arọ́ta mi mọ́pọ̀ òfolo ọmọ kùtì ẹ̀ bá ní ìsàwuyewuye kó tó pa ni ọlọ́lá jùlọ wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí ọmọ Mákindé Abíọ́dún wọ́n ní mọ kọ́ba gbẹ́gbà rẹ̀ òṣùwọ̀n yóò sì dá Àdùkẹ́ ní kórè àdó sẹ́nẹ́tọ̀ Mọ̀ṣúrà Sùnmọ́nù akọnibìnrin wọ́n ní ṣe kábíyèsí fAláàfin ọmọọba Akeem Adéníyì Àkànó Adéyẹmí olówó orí ọkọ Tèmítọ́pẹ́ onígbà rẹ̀ òṣùwọ̀n yóò sì dá ó lákànní di bàbá ó sì dọba sẹ́nẹ́tọ̀ Yínúsì Akíntúndé wọ́n ní nǹkan bá ní pé jẹgbẹ́jọ́ Alájà Kádíjà Bákàrè ìyálọ́jà gbogbo lọ́yọ́ pátápátá ó ń kọ́ba káàbọ̀ sórí àpèrè àwọn bàbá tó bí lọ́mọ ààrẹ ní kórí àdé o wọ́n ní Abímbọ́lá ọba wa ààrẹ Gani Adams Abíọ́dún Ìgè ààrẹ gbogbo Yorùbá pátápátá wọ́n ní ṣe kábíyèsí fAláàfin ọba Joel Ọ̀yátóyè olóró tìlú Òró Títílóyè Olúfayọ̀ ẹlẹ́ẹ̀kejì His Royal Majesty wọ́n ní ṣe kábíyèsí fAláàfin ọba wa ọba Adékúnlé Adéògùn Òkúnnóyè Oyèdèjì ẹlẹ́ẹ̀kejì Ẹ̀bùrú Ìbà tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní mọ̀ọ́kọ́bá wọ́n ní gbàrẹ́ òṣùwọ̀n yóò tù lù lára gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ pátápátá tí ń bẹ nílé tí ń bẹ lóko tí ń bẹ lájò tí ń bẹ lókè òkun gbogbo wọn ní gbàrẹ́ òṣùwọ̀n yóò sì dá aboyún lé kọ́mpútì ibi tirẹ̀ àgàn kótó wàhálà bọ̀sùn láyà ọba Abímbọ́lá kílò Ọ̀yọ́ dùn kó sì dá ládùúkẹ́ orí ọmọ kúlódò sálẹ̀ mi. Ọ̀yọ́ ti yá.